Madam, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sir. Yes, you. Yes sir. Ṣé kò sí? Kò sí. Faith, báwo ni? God bless you. Mo fẹ́ sáré rí Brabayo ni. Ṣé kò sí nǹkan kan ṣá? Mo lè fẹ́ fún wọn ní mẹ́sàgì kan ní mẹ́sàgì. And they are very, very urgent. Okay, nílé Dikinakin pẹ̀lú ni. Yes. Okay. Ó dáa. Ẹ má kò ṣe bọ́ ẹ bá jẹ́ ká sáré ṣe prayer kẹ́ tó lọ náà. Because of time, torí message yẹn ó wà very, very urgent. We are pleased you stood in the gap. So and gbàdúrà so lọ́wọ́ àrùn yìí lọ́wọ́. Then the father to me lẹ́yìn náà. Bless you. Mi ò ní pẹ́ dé. Ẹ ṣé. Okay. Ẹ wá pín. Ẹ yá bí wọ́n ti sọ. Ẹ wá fún wa lórí kan. Olúwa kú iṣẹ́ o, Olúwa kú iṣẹ́ o. Kí náà ti ń fi ọ̀nà sóò rí náà ni. A ń pọ̀jù fún ọmọkùnrin inú ọgbà yìí. Tó jálàyàn lẹ́ni. Tó sì mọ̀ pé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ èmi tí ń bọ̀ nìyí o. Bàbá wa ti kọjá àyè rẹ sí mi nísìnyí. Kò sí oúnjẹ fún ọmọ nulẹ̀ yìí. Ó tó ẹ, kò sóúnjẹ fún ta ni mọ́. Wo dẹ́yìn sọ nǹkan fún ẹni tí ò yí ọ. Lẹ́yìn ọ̀gá nínú ilé èmi ló kù. Ìyàwó ọ̀gá gbìn ò tó bẹ́ẹ̀. Yes, tó tá a bá ń sọ̀rọ̀, ó gbọ́ ọmọ ṣe báyìí ni. Olórí oko ni lẹ́yìn ọ̀gá. Mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ìgbéraga tó ní ọjọ́jọ́ orí ẹ lọ. Ìwọ ń pé ìwọ tún ju ìyàwó ọ̀gá lọ́nu ilé yìí o. Àtẹnigan pàápàá tó jẹ́ pé gbogbo yàrá pátánù ilé yìí ni mò ń wọ̀. Ìwọ ẹnu géètì àyín lọ wa o. Bí wọ́n bá fún ọ lóúnjẹ, ṣọ́kọ́ lè rí ṣe géètì sí i. Wo Rámọ́tà ń bẹ ń tà tí ń gbóúnjẹ wá fún mi. Rámọ́tà. Mo ní kí yẹn. Ẹ káàárọ̀. Mo ní kí n ran yín létí ní pípẹ́ má gbàgbé pé òní ní lọ sílùú wa tí mo wú. Tí mo bá dé, mo ń kánjú lọ síbi kan, I'll see you. Dáàdì ẹ má gbàgbé owó tẹ́yin lẹ́yìn fẹ́ fún mi nì. Tí mo bá dé sẹ́yìn, I'll see you, màá rí ẹ tí mo bá dé. Ọ̀gá sì èsì o. Bá mi ṣí bọ́lẹ̀. Ọ̀gá. Ọ̀gá sí òsì. Ẹ lọ start. Mo ṣe ń start ẹ̀ ló bá ti fẹ́ raise ló ń. Ẹ lọ start. Orúùlù dáadáa ni ọ̀gá. Orúùlù dáadáa ni ọ̀gá. Ok, pa Antoinette ẹ̀ ní. Ìfẹ́ ìlẹ́kọ̀ èkó. Bá mi dá padà sínú ilé. Ọ̀gá. Dáàdì, ó ní kẹ́ má gbàgbé pé tí wọ́n bá pè yín láti lu wa. Bẹ́ẹ̀ ilẹ̀ yìí ni kí n má wálé ni. Ok, màá rí tí n bá dé, màá dáhùn ló màá tí n bá dé. Ẹ wá pẹ́ sà. Ṣé? Ayé wa tó mi lọ́wọ́ báyìí. Wo arábìnrin. Wo èmi ló dẹ́kun mú lé tí mo darí. Ọ̀gá ti jáde. Èmi ló kù. Ọ̀gá ti dé báyìí. Torí inú ilé lọ́wọ́ báyìí èmi lọ gánú lé. Kò dẹ̀ sí tó ń tẹ̀lé ṣe. Èmi ni ọ̀gá tí bá ti ní kó o ṣe kí ni? Ní kó o ṣe o. Pékélé arúgbó jẹ gbèjè ta ní ọba sán. Ìwọ ń pé ìwọ o gbàtọ́gà ti lọ, ìwọ lọ̀gá kù. Sọ wá rí jẹ́ kí n sọ fún ọ. Níyìí tọ́gà ti ẹ̀ ṣe léni tí wọ́n ní ìwọ̀n lọ́lúwa lọ́tọdún lọ́dún yìí. Ìwọ náà títí tí ń fi lọ́lúwa ọ̀jẹun mọ́. Ó tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ oúnjẹ. Ó ní fún jẹra rẹ̀ sí mi. Rámọ́ wa ń ta tí ń gbóúnjẹ wọlé wá fún ìpàṣẹ. Kí ló tún kù? Wo ṣùgbọ́n núlẹ̀ ìlọ ló ń dẹ̀jọ́. Èmi fúnra mi ní sáàkì rẹ̀ nulẹ̀. Tọ́jà bá kọ̀ tó lóun ò sáàkì ẹ̀. Ní tí wọ́n fi sáàkì máa ṣe.
ẹ pé òkú dájú ẹ mo ti fẹ́ máa lọ ibi tí mo sọ fún yín ní àná. èwo ló fẹ́ lọ bẹ́ẹ̀ interview tí mo sọ fún yín pé ọ̀rẹ́ mi ó bá fẹ́ sọ ń bẹ̀ tí mo ló ti clip náà ní kí n wá láàárọ̀. Ọlọ́run aṣíwájú rẹ̀ yóò gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ náà wàá bá ojú rere Ọlọ́run pàdé lọ́dọ̀ gbogbo àwọn èèyàn. Mi ní pẹ́ dájú. Ó dà ọ̀sán. ẹ̀yin gangan ni mo torí yín ni mo ṣe. ọ̀dà bíbi tí mò ń lọ ó ní ètò ó ní kí n débẹ̀ and it's very important. torí tiyín ni torí ó ní time. ẹjọ́ sáà ṣé àlẹ́ postpone ẹ̀ ni. No my brother torí tiyín ni mo ṣe ń bọ̀ báyìí ó ṣe pàtàkì ìfà bóyá ká sáré délé kò ní pẹ́. tí a bá ti ní pẹ́ kò ní pẹ́ kò ní pẹ́ kò ní pẹ́. Báyọ̀. pẹ̀lú pọ̀ sá. Kí ló tó dé ibi tó ń lọ? Èmi ni mo dá wọn padà. Ó tiẹ̀ dá bí wọ́n ṣe gbà yín. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Ní nǹkan bíi aago kan àbọ̀ òru nígbà tí mo parí àdúrà alẹ́, mo fara lélẹ̀ ní Olúwa fi ṣípayá kan hàn mí nípa àdúrà Báyọ̀. Ó sì ní í ṣe pẹ̀lú àkókò àti ẹ̀mí. Mo rí arákùnrin mi yìí pé ó dúró ó wà níbì kan. Ògo ògo mi ògo ògo mi ògo ògo mi. Ta ló bá mi rí ògo mi o ògo ògo mi. Olùfẹ́ igbe rẹ ní òde ìsinmi tó jẹ́ ń tọ̀ wá làálàá rẹ mú orí tó jẹ́ ń wá orí kí ni ìbànújẹ́ rẹ gan. Bàbá ṣùgbọ́n n ò mọ̀ yín. ẹ wá rí bí o níbi àwọn kan ti ń wá mi tí wọn ò rí mi níwọ tó tún wá rí mi ò tún mọ̀ mí. Èmi lò bólógo ṣògo arógojògo lọ gbẹngbẹlẹ kó a tó fara tìbí òkè ọgbọ́n báwọn ọ̀run ṣe ń pè ní.
ìbànújẹ́ rẹ gan. bàbá mo fẹ́ já ojú ọ̀nà náà ni. Ó fẹ́ jójú ọ̀nà. bẹ́ẹ̀ ni bàbá. Ó wàá lè dárí ìrìn àjò yìí láti jójú ọ̀nà. Ó lè dárí ìrìn àjò láìsí ìrànlọ́wọ́ èmi arúgbó ọjọ́ ògbólógo ṣògo arógo jògo lọ. Ó lè jájú ọ̀nà o. Ṣùgbọ́n gbọ́ kí lo fẹ́ ṣe gan-an tó fẹ́ fi jájú ọ̀nà. ògo mi mò ń wá lọ. Ó lè rógo. Ògo ò sì lè tẹ̀ ọ́ lọ. Torí pé kí ni n ò mọ̀ sípìlẹ̀ ayé rẹ̀. Àwọn ayé kan ń bẹ tí ò lè lógo torí pé n ò mọ̀ sí. Ṣùgbọ́n torí pé mo fẹ́ mú ọ kúrò nínú làálàá, mo fẹ́ mú ọ kúrò nínú ìyà ló dé fẹ́ dá sọ́rọ̀ ayé rẹ̀. Kíní kan ń bẹ tó ṣe lákòókò yìí. Tó o bá ti lè fàyè rẹ fún mi tó fi ìrìnàjò rẹ lé lọ, tó gbà mí sínú ayé rẹ tá a bẹ̀rẹ̀ sí jọ ní ìrìn àjò. Wo èmi tí wọ́n mú ọ jájú ọ̀nà rèé. Kí ni egbò mi ṣe tó lóun ò fàárọ̀ wá mi? Tó bá jẹ́ nǹkan ẹyọkọta ìbèrè lọ́wọ́ mi náà nù ń ṣe. Ṣé pé o ti tẹ́ láti fàyè rẹ fún mi láti fi ọ̀nà rẹ lé mi lọ́wọ́ ní gbogbo ibi tá a ti kọ̀ ọ́ sílẹ̀ tí a sì ti kórìíra rẹ tó bẹ́ẹ̀ tẹ́nikẹ́ni ò kọjá lára rẹ torí pé o ti fàyè rẹ fún mi lónìí tó o ti fi ọ̀nà rẹ fún mi wọ́n wàá sọ di ògo ayérayé ayọ̀ ìrandíran. Gbogbo ibi tó ń tọ̀ tẹ́lẹ̀ ìṣojú ọ̀nà èmi ni wọ́n mú ọrin ojú ọ̀nà báyìí. Ẹ ṣé bàbá ẹ ṣé. Ṣùgbọ́n gbọ́ o èmi àti tájọ fẹ́ bẹ̀ tájọ fẹ́ máa rìn lọ yìí èyí bá mi rìn kó sojo o má jẹ́rú ọ bọ̀ wọ́n mọ̀ pé ayé tí wọn ò bá ti darapọ̀ mọ́ inú ewu burúkú náà wà ayé tí ò bá ti darapọ̀ mí ń bẹ̀ ó wà nú ọ̀fọ̀ ayérayé irú wọn náà ń dààmú tí wọn sì ní dájú ọ̀nà ṣùgbọ́n ayé tó bá ti fayé rẹ̀ fún mi ẹ̀dá tó bá ti fọ̀nà rẹ̀ lé lọ yóò máa rìn yóò sì máa dájú ọ̀nà. Ẹ ṣé bàbá. Olùfẹ́. Bàbá mò ń jẹ́. Ó tẹ̀lé mi ó já lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ mo ní kó o má bẹ̀rù kí lè níwájú rẹ yìí. Odò ńlá ni bàbá. Omi ayé nù. Sórí omi tá a kẹsẹ̀ bọ́nú rẹ̀ yìí àwọn alágbára ayé ti wọnú ẹ̀ tán rí àwọn tó ṣe báwọn mọ̀ wẹ́wẹ́ wọn kò ní bomi ayé omi ayé gbé ọ lọ ṣùgbọ́n torí pé èmi ti darapọ̀ mọ́ ní àjò tí owó ti kọjá lórí omi láì rí bù ọ mọ́lẹ̀. Ẹ ṣé bàbá. Ẹ ṣé o. Ẹ ṣé o bàbá. Ní ọ̀nà òtítọ́ àti ògo. Sórí pé inú mi ni ìfọ̀kànbalẹ̀ wà. Mo ti sọ fún wọn síwájú. Ayé tí ìgbà ti lọ́wọ́ sí ìrìn àjò wọn. Inú ewu náà wà. Sọ̀rọ̀ mi tí mo mú ọ là kọjá o. Àwọn tó ṣalágbára ayé wọnú omi ibẹ̀ wọ́n tó gbé wọn lọ. Àwọn tó náà mọ̀ wẹ́wẹ́ wọ́n wọnú rẹ̀ wọ́n rì. Ṣùgbọ́n ayé tí n bá ti lọ́wọ́ sí mo ti lẹ́ẹ̀kọjá lórí omi kò ní rúbọ ìmọ̀lẹ̀. Olùfẹ́ ìrìn àjò wa sì kù o kò sì tí ì tán gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ mo ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Olùfẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ mo ní ìrìn àjò yìí kó o má bẹ̀rù kó o má ṣojo kí rèé níwájú rẹ. Bàbá agíjù rèé. Agíjù tí ń gbé àwọn akọni mélòó ń wò ó tó kún fún ẹranko olóró
ó kún fún àkekèé òun pa mọ́lẹ̀ ṣùgbọ́n láì forí lagiju ayé kọjá ó tún lè rógo láì forí lagiju kọjá ò lè rógo ṣùgbọ́n má bẹ̀rù má sojo èmi tí mo mú ọ la omi kọjá tómi ò sì fi rúbọ ọ mọ́lẹ̀ wọ́n mọ̀ ọ́ la gbọ́ ayé kọjá tó sì ní farapa lẹ́yìn lágbó ayé kọjá rẹ̀ ó wá já sínú ògonu ọwọ́ ní ògo ayérayé ó di ayọ̀ ìrandíran. ó túmọ̀ sí wípé a la aginjù kọjá. a kọjá tí ò ní sí nǹkan kan ṣùgbọ́n gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe wí fún ọ tẹ́lẹ̀ mo lẹ́yìn tí mo fẹ́ pọ̀ ṣùgbọ́n èyí tẹ́ ẹ fẹ́ mi ilé ẹ̀ tó nǹkan ní abala bí mo ti mú ọ jáde rágìjù mò ń gbọ́ ohùn àwọn kan náà níbẹ̀ táwọn náà ti ń pariwo fún ìrànlọ́wọ́ mi ó wàá jókòó bí mo fẹ́ lọ mú àwọn èèyàn bíi tiẹ̀ náà wá kí n mú wọn la omi ayé kọjá nígbà tá a bá ti wá dé àyè wọn wàá kó yín la gbó ayé kọjá. ó túmọ̀ sí pé èmi ò dúró ní àyè ńgbà tẹ́yìn ó lọ. nígbà tí wọ́n mú wọn bẹ̀ wọ́n àwa mélòó la wá bẹ̀. ẹ̀yin nìkan ni. èmi nìkan ni wọ́n jẹ́rú ọbọ̀. àti wá dá dúró ń bì nìkan bàbá ó léwu ẹ wo gbó ìbò ṣe dí tó àti dá dúró ń bì léwu bàbá. wọ́n jẹ́rú ọbọ̀ kọ́dà. ọmọ bọ̀. kí ni ń fẹ́lẹ́ ṣe. ẹ̀mí mi rèé. bàbá ẹ̀mí yín ni kò dàbí ẹ̀yin gangan. níwọ̀n ìgbà tẹ́lẹ̀ bá ti wà pẹ̀lú rẹ̀ ẹbí gángan nìyí wo tó o bá ti wo wájú ó ti rí mi tó o bá ti wo ẹ̀yìn ó ti rí mi bó o wò tó mo wà ń bẹ́ẹ̀ bó o wò sí bó wà pẹ̀lú rẹ̀ ọgbà. bàbá ẹ túmọ̀ sí pé tí bá ti gba kínní ìdí ìfẹ́ wà pẹ̀lú mi náà ni kò séwu kankan kò séwu fún ọmọ nù. ẹ̀mí olúwa Jèhófà ti ń bẹ lára rẹ̀ búburú kan kì yóò ṣubú lù ọ́ bẹ́ẹ̀ ni àrùnkarùn kì yóò sún mọ́dọ̀ rẹ̀. àṣẹ. kìkì ojú rẹ̀ ló fi máa rí ṣùgbọ́n kì yóò sún mọ́dọ̀ rẹ̀. àṣẹ. ṣùgbọ́n gbọ́ o má wọnú igbó yìí o mo ti sọ fún ọ pé ó kún fún ẹranko olóró o ó kún fún paramọ́lẹ̀ òun àkekèé o kò sẹ́ni tó lè mú ọ lágbó ayé kọjá o láì sí ìrànlọ́wọ́ mi o ọlọ́jọ́kù. bàbá ẹ mọ̀ pẹ́ o. mò ń bọ̀. ẹ mọ̀ pẹ́ o. mò ń bọ̀. má wọnú igbó yìí o. mo ti gbọ́ bàbá. ẹ mọ̀ pẹ́ bàbá o. mo dé tán. ògo mi. ògo. ẹ mọ̀ pẹ́ bàbá o. ẹjọ́ ta ni yín ẹjọ́. bàbá
pálọ́mọ́ èèyàn bíi tèmi ni ọ̀ ń sọ èdè tí mò ń sọ lẹ́nu pọ̀rọ̀pọ̀ ògbédè bí ẹ bọ́ra mọ̀ pé ọ́ kí ló wá dé gòríta yìí ẹ̀rù ọ̀bọ ayò òkú ọ́ kí ló bá débí. ìgbà tí mò ń rìn káàkiri tí mò ń wá bí màá ṣe já ojú ọ̀nà ni bàbá rí mi lábẹ́ ibi tí mo sùn sí wọ́n sì mú mi la odò ayé wọ́n mú mi la odò ayé kọjá wọ́n wá mú mi débí wọ́n sì sọ fún mi pé kí n dúró dé àwọn ní àyìn ẹjọ́. bàbá tó mú ọ débí tó mú ọ wẹ̀dò ó ti wí ìwọ lọ ọ̀tẹ̀ rọ́rọ́ rẹ ó ní ẹ̀tẹ̀ lóhun òmùwẹ̀ ní kóun wọ́n sọ yín dapẹ̀jẹ̀ èèyàn ìgòríta tó mú ọ dé ìníṣẹ́ rẹ parí sí a lè wọgbó bí mo ṣe wí fún ọ èmi ọdẹ rínú ni mo lè mú ọ la igbó agejù ìdá tó o bá lè yọ̀ǹda rẹ fún mi èmi náà wàá sọ ọ́ di apẹ́rẹ́ èèyàn tó o bá lè tẹ̀lé mi. nǹkan tẹ̀ ń sọ fún mi báyìí ni pé bàbá kọ́ ni ó mú mi la agejù kọjá ṣùgbọ́n ẹ̀yin ni. òkèwé sórí kò jòyìn fún ọ bí igbó agejù yìí ó ṣe kún fún àwọn ẹranko olóró burúkú ni àwọn ẹranko tó yẹ pé wọ́n lè pààyàn jẹ lójijì kìí ṣe tí ó yí baba lè wọ̀ inú èmi àti baba ta ló ní àmúyẹ ẹ̀ ń tó lè wọgbó agejù yìí tó rí. lóòótọ́ ni bàbá sọ fún mi wípé agejù kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun olóró pé ṣùgbọ́n kí n mọ̀ dàrin ṣùgbọ́n wọn ò sọ fún mi pé àwọn kọ́ làwọn ò mú mi la agejù kọjá. ọ̀kárẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ agbára rèé ohun ìjà olóró rèé oògùn sì wà láti mú ọ ṣàṣeyọrí nínú igbó agejù yìí tó o bá lè tẹ̀lé mi èmi ò mú ọ la igbó agejù dá bábò tó bẹ́ẹ̀ láti wọgbó agejù kántó bẹ́ẹ̀ kántó gbé náà wojú ẹkùn láì jọ máa wo. ẹ wo ìlọ o bàbá ní dúró dé àwọn ní àyín ni ìlọ. ọwọ́ àti ọ̀nbí òde hùn láti gbò tí wàá wà ń kórìíta yìí ohun jíjẹ wo ló ti jẹ àbẹ́bí ọ̀pọ̀. tòótọ́ ni oúnjẹ alẹ́ àná nìkan ni bàbá fún mi jẹ wọ́n sì ṣèlérí fún mi pé kí n ní sùúrù dà wọ́n níbi tí mo wà yìí ebi ń pa mí. bàbá ti wí bẹ́ẹ̀ torí kèé parọ́ o èmi mọ̀ fún yùn ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti tẹ̀lé òun ó ẹ mọ̀ jẹ́ ń jẹ alẹ́ oúnjẹ alẹ́ lọ lágbára kèé sẹ̀bi rẹ àgbà ti dé ṣùgbọ́n ọ̀rẹ́ mi tó ń wo yìí n ó fún ọ ní oúnjẹ òwúrọ̀ n ó fún ọ ń tọ̀sán n ó tún fún ọ ń talẹ́ ìgbà yé gbádùn bẹ lágbàlá mi tó o bá lè tẹ̀lé mi kìíní láti rìnrìn àjò. wípé ẹ fún mi lóúnjẹ àárọ̀ ẹ fún mi ń tọ̀sán ẹ tún fún mi ń talẹ́. gbọ́nà jẹ́ ń ti bí ìbẹ̀rẹ̀ ara àdùn ayé rẹ̀ ọgbà. ẹ ṣé bàbá. rárá o sọ́ọ́rẹ́ yìí tó ń wò lọ́ọ̀ mi èmi lé àwọn tí mo fẹ́ fi bọ́ tó bá jẹ́ pé wú ọ láti jẹ sí ọ tẹ̀lé mi ká lọ àgbàlá mi ọwọ́ àjàjẹyó àtàjẹsẹ́kù ọba sì ti jẹ́ tán ọ padà síbi o ti dúró de bàbá rẹ. wípé ó pọ̀ ní àgbàlá yín tí bá ti lè tẹ̀lé yín ká lọ. ó kún bẹ́ẹ̀. ẹ jẹ́ lọ ṣèbí ń padà sí àyìn ń wà dúró de bàbá ní àyìn. tí bàbá ní dúró sí. ọ padà kò rí tàbá yìí. ọ tẹ̀lé mi. dúró o ò lè tẹ̀lé mi pẹ̀lú kíní burúkú ọrùn rẹ yìí kò ṣeé ṣe mú kúrò lọ́rùn rẹ kí n wá sọ ọ́ dọkùnrin kó o tó lè tẹ̀lé mi. eléyìí bàbá ní ẹ̀mí àwọn ni pé kó wà lára mi pé yóò sì mọ ṣàbòbò mi ilé bọ́ o.
o gbọ́dọ̀ gbé kúò lọ́rùn rẹ kí n wá fún ọ ní ẹ̀mí tèmi tó fi lọ ń gbọ́ ọ bá tẹ̀lé mi dọ́hùn tó ọjà jẹ yó ẹnu ọ̀padà bí bábò sọ pé kí n bó ilé òkú lọ́rùn mi o ọ̀bọ̀ ṣebí máa padà wàá mú tí bá dé padà fi ilẹ̀ ń bí ọ̀kadì ní àṣọ ọ̀dọ́kùnrin orí lọ́rùn ẹ̀bí. ó ti dọkùnrin báwọn ẹ ṣe ọ bàbá tẹ̀lé mi. ẹ ṣeun gan. Èṣù bèlèké o èṣù bèlèké èṣù bèlèké o èṣù bèlèké èṣù bèlèké o èṣù bèlèké onílé oríta èṣù bèlèké o. mo ṣe bí wọ́n bá àwọn èèyàn níbi tó yẹ kí n ti bá wọn ni wọn mọ̀ pé àwọn tí mo torí wọn lọ wọn ò ní bá wọn bẹ̀. olùfẹ́ wọ́n ti sorí rẹ́ǹtì ẹ lónìí tó bá so olùfẹ́ nìkan òní olùmọ̀múlagbó ayé kọjá lákòókò yìí a jẹ́ pé n ò ṣàṣedànù nù. olùfẹ́ olùfẹ́. ló bá mi rí. ẹbí mi rèé. olólùfẹ́ o. àbọ̀ olùfẹ́ ti wági jù. olùfẹ́ ọmọlédàrí agijù yìí. olùfẹ́ agijù yìí ọkàn tútù nínú ni o ìgbẹ̀yìn rẹ̀ ewu ni o. ní ẹ̀mí tèmi tó ṣe iyebíye. àbọ̀ olùfẹ́ ti wá agijù. olùfẹ́ jáde lágijù. olùfẹ́ agijù tó mọ́ríwọ̀ yìí ìparun lè nígbẹ̀yìn rẹ̀ fún ọ. olùfẹ́ tí mo ní wá wọ olùfẹ́ lọ báyìí olùfẹ́ mò ń wọ ọ lákòókò yìí jáde. Báyọ̀. bọ̀ dádì mo sọ fún yín I have an appointment wait any time gbogbo eléyìí tá à ń ṣe kò ní mílíọ̀nù sí mi kò really. Rabayo. Sá. Ìran yẹn ò parí síbẹ̀. Ó tún tẹ̀síwájú. ọpẹ́lọpẹ́ yín o. ẹ ṣé bàbá ẹ ṣeun gan. ẹ ṣé bàbá. mo dúpẹ́ o. ẹ ṣé bàbá. ẹ ṣé bàbá mo dúpẹ́. Baba. 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 Baba ada nínú. Baba. Baba ada nínú. Baba ada. Olùfẹ́. Olùfẹ́. Baba dia nínú.
èṣù ló tàn mí jẹ èṣù ló tàn mí jẹ. ìyàjọ ilé ó tún wá burú ju tẹ̀ẹ̀kan lọ. mi rí bàbá mọ́ bàbá dé nínú tí wọ́n tún láwọn ràn mí lọ́wọ́ mi ì tún láwọn náà mọ́ tani ó gbà mí tani ó mú mi jọjú àná. mo bẹ̀rẹ̀ sí ní rìn kiri tó gbogbo rárá mi tani ó mú mi jáde ibi ìwé kú fún ọ̀pọ̀lọpọ̀ ewu àti wàhálà tani ó rìn mí lọ́wọ́. Baba, baba dé nínú. Ẹ jọ̀ọ́, ẹ gbà mí, ẹ ràn mí lọ́wọ́. Ẹ ti jọ ẹ. Èṣù ló tàn mí jẹ mí. ẹranko gbọ́rọ̀ mi jìnnìjìnnì mu ọládẹ́yìn èèyàn fi dùn mí rè o ẹ̀rù tẹ́yìn èèyàn fi dùn mí rè ẹrú a máa bu ọlá fún olówó rẹ̀ ọmọ a sì máa bu ọlá fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ mi bá wá ń ṣe bàbá ẹ̀yìn èèyàn tòótọ́ ọlá mi àdà lónìí bí èmi bá ṣe bàbá yín tòótọ́ ẹ̀rù mi àdà lónìí ẹranko gbó mọ tó yẹ mí ẹranko gbó fọlá fún mi yóò dáa fún yín o ẹ̀mí yín ó gùn ẹ dákun
olùfẹ́ mò ń wà ẹ̀rí ẹ dẹ́kun ọ̀ndà ẹ nà ẹ nà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló yẹ kó máa rí fún gbogbo ẹ tó bá dalẹ̀ májẹ̀mú olùfẹ́ tó mo fi sọba lórí gbogbo ẹranko tí mo fi sọba lórí gbogbo agbára tó yàtọ̀ síta agbára tèmi gbogbo ẹ̀ tí ò sẹ́mi nínú rẹ̀ mọ́ tẹ́ bá ti rí ẹ wò ẹ tún wá nà dáadáa ẹ fi ṣe bó ṣe ṣe é sojú ṣùgbọ́n ẹ má gbẹ̀mí rẹ o. olùfẹ́ ṣé pé wàhálà mi lórí rẹ asán ni ṣé pé ìdààmú mi lórí rẹ asán ni kò burú o. Ìyà ti pọ̀ jù. Bàbá. Ìyà ẹ̀ pọ̀. Bàbá. Ìnira ẹ̀ pọ̀. Bàbá. Bàbá. Òrókù gbé òkú gbẹgbẹ ẹ mọ nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yà mo ti ṣèlérí mo ní wọn fìyà bọ lábọ̀yó àwọn ẹ̀mí àfìyàjẹ nísìnyí retí rẹ sàǹbá gbé ọ. wọ́n wàá fi ìyọ̀ ọ̀hún jí ọ́ lọ́lẹ̀ mi rí ọkọ̀ sí dáǹkì kan. Péṣù ló tàn mí jẹ mí. Ọ̀dà àbáwọn ẹ̀yin ìgámadé ẹ máa fi ìyà bọ́ ẹ fún yà láàárọ̀ ẹ máa fi bọ́ lọ́sàn-án ẹ tún máa fi bọ́ lálẹ́ torí mo ti ṣèlérí fún mo ní yóò di àjẹyó ẹ wá máa fa nfàjẹ yóò yà bọ́ ẹ káre ẹ̀yin ìgámadé ẹ máa pàṣẹ lọ èmi ò ní lè dúró tì yín torí irú wọn pọ̀ tí mo tún mú bọ̀ tẹ́ ẹ máa fìyà báyìí pa lórí.
wọ́n jẹ ìyá lájẹyó. gbogbo tẹ́ ẹ ṣe ẹ sọ ṣe kí ni egbò owó sọ pé òun ṣe tí ò ní lè pààrọ̀ òun kárí. a ó jẹ́ kí tẹ́ ẹ rán wa lọ. bàbá ẹ wò ó ẹ má jìyà kúrọ́ fún mi. à ń lọ kọjá bẹ́ẹ̀ sí lọ́wọ́. ó jẹ́ kí bẹ́ẹ̀ ká ti wé yẹn báyìí. kọjá mọ́ torí mo ti dé láti fi ìyà bọ́ màmá fi dé ẹ̀jẹ̀ mi ọjà dé lọ ẹ̀jẹ̀ mi ọjà dé lọ mo tún kún adé mo kún adé ẹgbẹ́ o. àdẹ̀ntúrà iná ń bẹ̀ náà ní ìsìn all the same kò lọ. ṣùgbọ́n ó sì wà ní ibi kó a practice ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá gbogbo ìṣòro àdúrà ìfàdúrà jagun àbí ó wà ń bẹ̀ àbí. tí wàá fẹ́ dílé mi sí bíbá ẹni yí ọ̀dọ̀ bàbá àti ìrì ẹ mo tún wá ní pé kí n dúró díẹ̀ ní junction bíbá yìí pé bóyá o tẹ̀lé misplace ọ̀nà o kí n wá mọ ní bíbá yìí irọ́. ohun tó ṣe pàtàkì ní ohun tó wà níbẹ̀ yìí kò sì yẹ ká fi ọwọ́ kékeré torí pé bíbélì wípé ojú olúwa dájú ó ń bẹ lára ilé ọba tí ó kún fún ẹ̀ṣẹ̀ dájú ẹgbẹ́. ẹ lọ́rẹ̀. kí ló dé o ti ń dìlé mi. mò ń bọ̀. ìwọ ló ní kó ká pàdé níbi àjọ fix appointment ni. o kì í ṣe ní ìsinmi wa níbi kan tó important ná. kí ni tó tún lè wà important kí ló lè wà important ju bí tá à ń lọ lọ. ẹ máa pín ẹ later. o tún fẹ́ dìlé mi sí again. okay. Brabayo, kí ló ń ṣẹlẹ̀ gan? Daddy, pastor, ẹ jọ̀ọ́ ẹ má bínú, I have to make some confessions. Ṣé rí Daddy nígbà tí mo ro gbogbo làálàá yín lórí wa, nígbà tí mo ro gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ̀yin náà wò gbogbo nǹkan tó wà nínú ilé láti tàtàn ká lè bá jẹ́ èèyàn àtèmi àtàbúrò mi. By now ó yẹ ká ẹ ti máa jẹun ọmọ. Tí mo dẹ̀ parí skul tí mo wájẹ́ tí mi ríṣẹ́. Interview 8 ni mo lọ fún. Tẹ́lẹ̀ mo pé téèyàn bá ti léèyàn lórílẹ̀‐èdè kò sí béèyàn ṣe fẹ́ ríṣẹ́. Èmi graduate mo wá di ọlọ́kadà. Torí yín náà ni o Daddy. Torí tí yín náà ni o. Ó ní mo wá rò papọ̀. Ó ní mo rò papọ̀. Tí. Ẹ ṣe wọ́n bẹ́ẹ̀ ní ẹ fún mi ló ṣe. Mo fẹ́ rọ̀gà ni. Ẹ fẹ́ rọ̀gà. Ṣé mo ti sọ fún yín pọ̀gà bí sí wọn lálejò? Kò sí lọ́dọ̀ ṣá ẹ jókòó. Màá dúró tó fún máa ṣetán. ẹ wò mí kábíyèsí mo kọjá gbogbo yìí o ẹ túrù dáadáa ẹ fọ̀rọ̀ mi lẹ̀ kí ni mo sì ṣe fún yín náà ẹ dúró náà kábíyèsí ẹ gbọ́ kí ni mo ṣe fún yín gan. èèyàn yẹra ẹ̀ sí kọ̀ọ̀kan yàrá mi sí kò ní tó bá jẹ́ pé o bá bẹ̀rù ìṣẹ̀ṣe tó o bẹ̀rù ṣẹ̀dá mi èmi ìrẹ́jọ́ pilẹ̀ ni mo
sì rí pé ọkọ̀ o ò gbé mi sípò ọlá ò ń lọ́rùn kẹrẹ̀ èmi náà sì bẹ̀rẹ̀ sí ìlú. má fọkọ mi sọnà ọjọ́ kan náà lásòfin ẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. bárẹ̀ mọ́ ọ̀bá sì sunwọ̀n bá bẹ́ẹ̀ lónílé ẹlẹ́nu rúrùn lọ́la mọ̀ ìyá ẹ̀. obìnrin orú rẹ̀ mú mi láàrin ìlú yìí wọ́n fi ìlú ilẹ̀ fún mi. tó o sì mọ adúrú iṣẹ́ tí mo ti ṣe lọ látàárọ̀ fi mí lẹ̀ o tó o bá fẹ́ sùn kó o sùn tó o bá sì sùn kó o bá wo ṣe é ṣe ọkùnrin mi. aṣọ yìí tẹ́ wọ̀nù tẹ́ fi lọ ìrìn àjò yìí mo tún kìlọ̀ fún ilé ẹ̀kan ẹ mọ́ bára yín jà ẹ mọ́ padà sẹ́yìn kò sí ẹnikẹ́ni tó bá padà sẹ́yìn tó lè rí nǹkan gidi mú o ewu ń bẹ o. dàyín wọ́n ní tó bá kọjú sí ọkọ ọ̀tá tó bá kọ̀yìn sí ọkọ ọ̀tá tó bá kù sọ́wọ́ ìwọ nìkan kó o tẹ́rù ara rẹ pa ọwọ́ yín ló kù sí báyẹn wàá máa kọjá lọ. alálẹ̀ ilẹ̀ yìí ọmọ sì yín lọ ẹ ní rin àrìnrà lọ́nà yìí o ẹ máa lọ báyìí pẹ̀lú ìṣọ̀kan ní o àti sùúrù àti ìforítì àti ìgboyà ó ní káfí fún arìnrìn àjò náà lọ. Ìlú padà! Ìlú padà! Ìlú padà! Ìlú padà! Ọlọ́wọ́! Ìlọ́wọ́! Ayé àrẹ̀ dà! Ayé olórí burúkú obì ọ lọ́nà olé yìí. Mami, kílódé. Ẹ mọ̀ pé yàgò bẹ̀rẹ̀ rẹ fẹ́ pàdé. Bàbá abájọ tẹ́ fi ń bù jẹrù pé tí ìjẹ̀ngàn láàárọ̀ yìí. Kò gbá ó. àpò kan ni wọ́n san. Àpò káàbọ̀ ni. àpò kan ni wọ́n san. Kò gbá bàbá. Tẹ́ bá fẹ́ràn àdìjẹ rà tẹ́ bá sí lọ́jà ara ẹ̀jẹ̀ ń lọ àárọ̀ ni. Òwúrú bàbá tèmi irú bàbá tèmi gbà tó ní irú ẹ̀. Èmi. Bẹ́ẹ̀ni. Mo rò pé o lẹ́kọ̀ọ́ o. Ìwọ lẹ́kọ̀ọ́ ló ń bú bàbá àgbà yìí. Wọn ò kọ́ ọmọ kọ́ ọ ní òwe ọ̀gá ọ̀rọ̀ bá ń ṣe èmi ní lọ́wọ́. Èmi ní òṣìwọ́ ló tiẹ̀ ló ń tà. Àárín wo ló ń tà? Ó dájú àárín mi ló dà sí mi lára. Mo dà sí ọ lára kò sí nǹkan tó ṣe. Kí la fẹ́ ṣe aṣẹ́jú rẹ́pọ̀tù náà. Fẹ́ ṣe fún mi. Nǹkan tó ṣe kí ló fẹ́ ṣe fún wa? Kò sí nǹkan kan tó lè ṣe. Bọ́dúrò! Dayẹ́rú, mo fẹ́ kọ́ pa ilé lápasọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀. Kí ló kó èkejì? Akíjídé ni. Akíjídé. Akíjídé ló kọ rẹ̀. Akíjídé. Akíjídé! Dayẹ́rú, mo fẹ́ kọ́ ya eléyìí ń dèdè rẹ̀. Ẹ̀kọ́ kọ̀ kẹta. Dùnní ló kọ rẹ̀. Kàṣàgbà mo yarí. Dùnní o! Dayẹ́rú, mo fẹ́ kó o ṣe lé síbáṣìbò. Dayẹ́rú. Awo. Àṣé. Ẹ ṣe ọ̀rẹ́ ẹ̀ ní ẹ fún mi ló ṣe. Mo fẹ́ rọ̀gà ni. Ẹ fẹ́ rọ̀gà. Ṣé mo ti sọ fún yín pọ̀gà bí sí wọn lálejò? Kò sí lọ́rọ̀ ṣá ẹ jókòó. Màá dúró tó fún máa ṣetán. Ẹ ṣé. No problem. Ẹ kú iṣẹ́. Àti sẹ́kítírì kí ní máa yìí tún ní bí òun ṣe ń gbà ṣé wọ́n ti parí ìtàlẹ́ fún un. Wọ́n ti parí o. Wọ́n sáyé sí bá wọn ká fẹ́ rọ̀gà wọ́n fẹ́ rọ̀gà. Ìjẹ́ wọn kí wọ́n fẹ́ rọ̀gà fún. Anyway,
Báwo ni ṣé o ti ṣe àwọn iṣẹ́ tí ẹ̀sìn méjì sọ̀rọ̀ lórí fún mi? Mo ti fẹ́ ṣe tọ́nà àwọn náà mo slọ́ọ̀tì náà. Dúró àwọn ọjà wo ni mò ń bọ̀ nígbà? Ṣáwọn ilé àwọn ìpọ́n kọ́ lẹ́yìn 3 days ago yẹn ni. Mo ṣe bí àwọn ọjà sọ́dà ní kí n lọ. Okay, anyway, táwọn ìjáde ń sìn ọ̀gá ní kí n lọ wọ àwọn ọjà kan bọ̀ mo lè má lè padà sí ìbàdàn. I trust you. Ẹkùn bẹ́ẹ̀ ṣe ń rí well ká má gbàgbé mi mú nǹkan bọ̀ ọ̀gá. Ẹ sà, mo ti lọ sanwó yẹn, mo drop the teller for service. Ìgbà wo ni kí n máa expect ọjà yẹn sà? Mr. James, ẹ̀yin náà ti rò pé for the past 10 years lẹ́tí ń bá company wa ṣiṣẹ́ ẹ̀rọ pé a disappoint yín rí ẹ̀rọ pé a lè disappoint yín since tẹ́tí fún secretary ní teller sí bá kò sí problem before kẹ́ tó dé òun náà ni wọ́n ti gbé fáìlì wá síwájú gbogbo fáìlì yẹn lélẹ̀ tí mo fẹ́ máa treat tó tó pẹ́ dé kò sí problem in the next 2 weeks everything máa wà okay so that tó bá ti dé a máa lè kí n máa expect. Yes, ẹ máa expect ṣe ní phone number yín ṣàwà bẹ́ẹ̀ tí change phone number. mi change ẹ. tẹ́ bá ti change ẹ kò sí problem. ok kò sí problem sir. ẹjọ má jẹ kó pẹ́ o. kò sí problem thanks. Thank you, sir. Tọ́lá sir. Yes, sir. Ọlá akéde sir. Yes, sir. Secretary. Ẹ ti ṣe tán. Ẹ ṣe mo kiri wọn. Ẹ jẹ́ ìgbà tètè fáìlì mi wọn. Ẹ má wà ní. Wàhálà yín pọ̀ jù sá. Ẹ káàbọ̀ ni ẹ máa lọ. Hello chief. Wọ́n ti kọ́ àwọn ọjà ìyẹn lẹ́sà. Wọ́n ti wà lókè sí wọ́n ti wà lókè sí ọ̀pọ̀ ṣe sà. Ẹ̀rọ secretary ni wọ́n kó wá kó ọjà. Ẹ ṣe, I'm not expecting. Mo ní kí wá rí náà lórí ọ̀rọ̀ iṣẹ́ iná ibi this is the 8th place tí máa lọ fún iṣẹ́ tí mò ń wá ẹ̀ ọ̀gá and ẹ jọ̀ọ́ mi ní olùrànlọ́wọ́ kankan jù ẹ̀yin náà lọ ló fi jẹ́ kí n wá bá yín pé kẹjọ kẹ́ ràn mí lọ́wọ́ ọ̀gá ẹ jọ̀ọ́. ṣe rí nípa ti ọ̀rọ̀ ṣe yìí kò sí problem rárá tòótọ́ ni a fi pè síta pé a nídìí ènìyàn fún iṣẹ́ kò dẹ̀ sí problem but gbogbo ẹ̀ máa wà okay àwọn wo ni ẹ ti rí. nígbà tí mò ń bọ̀ mo rí máàkì lẹ́nu mo dẹ̀ rí secretary àwọn náà ní kí n wọlé wá. ẹni pé ẹ tí ì rí anybody secretary àti gate man nìkan lè rí. bẹ́ẹ̀ni mo lóun. ní tí mò ń sọ fún yín kọ́ yẹn a ní àwọn owó ni ẹ ti rí tẹ́ ẹ ti bá sọ̀rọ̀ wípé yes ẹ fẹ́ ṣiṣẹ́ tí wọ́n lè link yín mọ́ wa láti lè jẹ́ kí iṣẹ́ yẹn kó bọ́ sí. mi rí ẹnì kankan ẹ̀yin nìkan náà ni. ẹ mọ anybody. rárá o. ó sọ pé àwọn àwọn tó ń wá ẹ ṣáà pé 20 lẹ́yìn tẹ́ ṣe ń tàbí ó sọ pé tó ti wá wọn ti rí àwọn ẹ rí anybody. rárá o. tó bá yẹ pé ẹ ṣe tán láti ṣiṣẹ́ pẹ̀lú wa nítòótọ́ kò sí wàhálà but ìyẹn kankan ni ẹ máa ṣe ẹ tó bá lè get bí 150,000 naira. 150,000. ẹ sà ẹ jọ mi kì í ṣe contractor kì í ṣe pé mo fẹ́ wá gba contract. n tí mò ń sọ tí yẹ yìí 150 tí mò ń sọ fún yẹn before kí ẹ tó lè rí iṣẹ́ kẹ́ ẹ tó lè ṣiṣẹ́ ní àkókò tá a wà yìí ẹni ìdáhùn tó gbé pé ṣe ti rí àwọn kan owó tí mò ń sọ yẹn how much is 150 kéré náà nínú àwọn tẹ́jọ ṣe interview àti ẹni tó mú 130 wá ẹni tó mú 120 wá but a rí pé 120 wá 130 kò tó àwọn tá a fẹ́ fún ní owó yẹn so that kí iṣẹ́ yẹn lè bọ́ sí i kwátọ̀ rẹ̀ tó jẹ́ pé mi ni mo wà ní in charge láti ní kí n sáyìn káwọn point pé yẹsẹ̀ yìí ni a fẹ́ lò but ó láwọn kan tí èmi náà tí mo gbọ́dọ̀ fi owó yẹn sí lẹ́nu láti òkè wá ó láwọn tá a gbọ́dọ̀ fún ní owó báyìí so that iṣẹ́ ẹbí lè máa bọ́ sí ní rọrùn fún yín ní tí mo ń tẹ́ àdé àyín àdàdà sọ fún yín nìyẹn ni 150 yẹ kí ṣe owó tó even though kò síṣẹ́ tẹ́ fẹ́ rí nowadays tẹ́ẹ̀nì rí àwọn tẹ́ẹ̀nì bribe fún ọ̀gbìn pẹ́ máa ríṣẹ́
ẹ wá ní ẹ̀rí anybody lẹ́yìn gate man àti secretary wọ́n kàn sọ pé kẹ́ ẹ wọlé ẹ̀yin náà lè ń bọ̀ tí ẹ bá ti rẹ́dì láti ṣiṣẹ́ pẹ̀lú àti ẹ bá ti rẹ́dì ní àti rí owó yẹn bóyá kẹ́ ẹ wá máa lọ. ọgá ìjọ ẹ ràn mí lọ́wọ́ kò sí bí màá ṣe rí ẹjọ́. ẹ má wulẹ̀ ilé ẹ má bẹ̀bẹ̀ kankan ìdílé ẹjọ́ ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn ẹgbẹ́ pé fún ti ní ìgbà sáré tí mo ti fi sí mi so that ẹ bí akẹ́kọ̀ọ́ máa gbà ẹjọ́ tó ẹ máa lọ sẹ́ ẹ tẹ́ bá ti lẹ́ẹ̀ lè ṣe ẹ máa lọ ẹ máa rí àwọn tó máa ṣiṣẹ́ wọn máa dé sí ìtàn máa kó wá ohun tẹ́ ẹ sọ yẹn ṣe ẹ máa lọ. ẹ wò ẹ má expect kọ́ wa pé bóyá máa kọ́ yín pé ẹni appointment yìí rà o wà á ṣiṣẹ́ òbí owó kankan lọ́dọ̀ pé bí iṣẹ́ ni wọ́n ṣe lásìkò táwọn ọ̀dọ́ lọ́dọ̀. Bó ṣe ń ṣe bí ẹni tí àṣẹ ti fẹ́ jẹ tán. Ṣé alákòóbá ni ó ní? Ẹ má bínú bàbá. Alẹ́ má bínú òun ni alẹ́ rẹ ní ọbẹ̀ jáde. Ó wá ní láàrin títí láàrin kùtùkùtù. Tọ́wọ́ kò tó fi tẹ̀ kó bá tèmi. Ṣebí tọba mọ̀ pé owó wọn owó ọkọ̀ wọn ìlú bá fẹ́ kó bọ̀ lọ́lé bàbá rẹ̀ lọ kúlé bàbá rẹ̀ èwo ni kò fi tiẹ̀ dá kó bá tèmi láàárọ̀ kùtùkùtù báwọn ọmọ mẹ́sì jẹun ní wá kí láàárọ̀ kùtùkùtù ó tún wá kó bá mi sọ ara rẹ o. Ẹ má bínú bàbá. ẹ má bínú òun ni ara ẹni kan bẹ̀ ó wà ní láàrin títí olóòsì alákòóbá yóò tún kó bá tèmi. Yàrá kan sà, ẹ fi ṣe owó bá mi ta oní 2,000 naira síbẹ̀. Ok sà. Ṣé kéjì dábì báyìí? Ó wà òkè kan sà. Kí ló tó dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sí? ní ìmọ̀ màmá. Ọ̀jẹ̀ tàkó òfin ti ń ṣe. Olóòmọ̀ mọ̀ kí n rí adánidúró lọ́lẹ́ kí ni o. Kí ló dé? Kí n jókòó kí ni? Jẹ̀bi yànnà wa rẹ̀ dà lọ. Wọ́n ní àní ọba mọ́wọ́ mi mọ́ adánidúró tó ń gbèsè. Ọ̀dà sà, kò ṣe gan ni. Kí ló dé? Mo ní ọ̀sán kalẹ̀ kó bá mọ́wọ́ mi. Màmá. Wọ́n faṣọ rẹ̀ yá o. Ẹ jẹ́ pé owó sí méjì. Owó kíni? Owó kíni? Lásán dúdú lásán ló pè. Ibi tẹ̀ ń fi yànnà wa rẹ̀ tẹ̀ lọ nìyẹn ọ̀fẹ́. Èmi ẹ̀ ṣe pátó náà tán tí ọba pín ọmọ kọ́ kọ́kọ́ tàkó òfin ti ń ṣe. Ìyá rẹ̀ ní orinṣẹ̀ débẹ̀ ń lọ sọ fún ìyá rẹ̀ kó orinṣẹ̀ lọ síbẹ̀ ń. Èmi lọ mo ní wọn lọ àbí kan sí ọ ni. Mo rò pé nǹkan sí ọ ni wọ́n ń jẹ lórí ẹni. Màmá ẹ ní sùúrù. Mo ní kó ọba mú owó mi. Mo ní ọba mú owó mi. Irú sùúrù wo. Ẹ̀wọ̀n ibi tá lọ nìyẹn wà fún mi. Èkí nìyẹn fún wa. Jẹ́rí mi gẹ̀ ń fẹ́ gbé wọn. Ẹ̀ka tó takú rè kí n bá mọ̀ fún aládàáwò báyìí lọ ní ìwòye tó kadà rẹ̀. Àti ọwọ́ ìdíje tó wù mí ní ìgbà kọ̀díjọ́ ló fà tí mo fi ń gbọ́ ọ̀kadà rẹ̀. Sẹ́yìn lásán ọba lọ. gírádúrétì ọba àmọ́ gírádúrétì nínú ilé yín nù ọ̀kadà ló gbé tó fi gbé èlé. Kó o sì náà bá ti lè gbé mi débi mọ́ lọ́ba mọ́wọ́. Màmá ẹ má bínú. Báyọ̀. Kí n má bínú. Mo ò ní bí ọ̀lẹ́ fẹ́ yà ó. Ọ̀rẹ́ wà, ẹni lórí ìfẹ́ wà. Báyọ̀, kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé, màmá, kí ló dé? Ọ̀kadà ló gbé mi. Ẹ̀kẹta tí ọ̀tà fún mi. Ó bá lọ sí kọ́nà ọ̀tà tó yẹ ọ̀tà tó yẹ. Mo gbé wọn láti ibi tó ń lọ nìyẹn bẹ̀ yẹn. Ó tó jẹ́ kí ọ̀tá máa lọ. Gbogbo Báyọ̀ kí ló dé tọ́kadà ń takùtà? Ní ìmọ̀ nǹkan tó ń ṣe ọ̀kadà yẹn kò yé mi. Èló gan ni gbogbo owó tẹ̀ fi tó. Wọ́n ẹ̀ lè gbá 15 naira padà màmá. Ó ṣe gbẹ́mí débi mọ́. Màmá ẹ ní sùn. Ibi 15 naira lówó yín tẹ fẹ́ gbà. Ẹ má wọrí ẹ má gbé kẹ́kọ̀ọ́.
ṣé kò ẹ sí làlùbáríkà kò sí jámà orí ní ọkàn pé o ẹ ṣeun kò sí jàmọ ṣe bí bẹ́ẹ̀ náà lèmi lórí ìgbé bẹ́ẹ̀ mo ti ṣùgbọ́n má gbé ọ̀kadà ìjáde mọ́ o màmá ẹ má bínú ẹ má bínú ẹ ṣáà rí pé gbogbo wa láti bẹ̀ yín ẹ má bínú ọ̀rẹ́. ẹ ṣe jàre ẹ ṣe jọ. situation gbogbo yín náà lẹ mọ bó ṣe fẹ́ láti jẹ́ ti láti òun náà ló fà á tí mo fi bẹ̀rẹ̀ sí ní kọ̀kadà yìí ṣiṣẹ́ màá ṣe àjẹun. ẹnu mi torí ọ̀rẹ́ ìwọ ló ti kó kinní yìí ló ti kó. ó mọ̀ yìí pé even before now mo ti wá bá ẹ wípé tí ọ̀rọ̀ bá rí bó ṣe ń rí yìí ó ní nǹkan tọmọkùnrin gbọ́dọ̀ ṣe ó ní nǹkan tó yẹ kó o ṣe I have advised you but. ọ̀rẹ́ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ máa láti wá rí ẹ lé. ó necessary o. màmá ẹ fẹ́ jẹ. ó ti jẹ fún ènìyàn ládé. ẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ wo a máa ríra let's be on Saturday àjọ lọ school. ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ìwọ náà ṣe àmọ́ ó mọ gbogbo àwọn school days wa kò rọrùn rárá títí tá a fi jáde school aṣáà manage náà ni pẹ̀lú bá tún ṣe jáde náà tí mo tún wáṣẹ́ all my effort pé kí n tiẹ̀ rí iṣẹ́ gidi kan máa ṣe wọ gbogbo ẹ̀ ṣe proof abortive bí inú kan ní kí n máa lọ mú 150,000 wá àbí kí n lọ mówó kan wá àwọn ìlú mi àti ẹ̀sọ́ mi wá ní tí n bá ti mọ̀ yàn kò síṣẹ́ and that is how it has been so mi ò dẹ̀ mọ̀ yàn kò sí anybody tó lè dìde tó lè gbowó kan fún mi pé kí n tiẹ̀ fi ríṣẹ́ gbogbo effort tí mo gbogbo náà mo gbogbo ẹ̀ so ó jẹ́ kó really fún mi setback gan so ó ní olófà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo wò kó yẹ kí n ṣe mi ì lè ṣe mi ì bá àwọn ẹgbẹ́ mi pé ìwọ náà mọ̀ bí mo ṣe máa ń wá bẹ́ẹ̀ náà tí màá tún sáré wá bẹ́ẹ̀ pé mo nídìí nǹkan which is not normal ìwọ náà ni ìwọ ni ìwọ ni so ó ní mo wá wò ó papọ̀ pé kì í ṣe gbogbo ìgbà náà ló yẹ kí n máa wá bẹ́ẹ̀ náà so ni mo fi wá wò pé best thing tí mo lè ṣe ni pé I should get a bike mo fi ọ̀kadà yẹn ṣiṣẹ́ ó ní ó fi bá mi ń bẹ̀ yẹn so gbogbo ẹ̀ ti sú mi kò yé mi mọ́ mo fi wò pé best thing náà ni kí n wá rí ẹ. Báyọ̀ mo ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ èmi àti ẹ ó ti kúrò ní ọ̀rẹ́ lásán ọ̀rẹ́ tó ti di ọmọ ìyá ni tọmọ ti yá la múra wa ó get and ibi tó parí ọ̀rọ̀ ẹ sí yẹn gangan ibẹ̀ lèmi á ti bẹ̀rẹ̀ ìpè bóyá mọ̀ ẹ́ bẹ òun wá sọ́dọ̀ mi fún assistant gangan wọ́n rẹ́ńdà ẹ̀ mi ṣá complain fún ẹ mi complain fún ẹ bó ti sú mi náà all the same a máa wá solution sí ni ó dẹ̀ dá mi lójú wípé solution wà so get so just feel free you understand okay. So at least life might continue o get ọ̀rẹ́ gbé kíní yìí àwọn ilé ìkọ́ ló gbé kíní mú jẹ́ ká ṣe bàjí lọ Evelyn. You can pick this thing inside. Take it inside.
ọmọ wo tún ni ọmọ ilé. ọmọ àǹtí mi ni ó ní ọlùdé ló wà ló ń ṣe náà máa bá mi ṣọlẹ bí báyìí. ó tiẹ̀ ó wà okay bẹ́ẹ̀ at least she will be able to help you and una dey ní nice time. ọ̀rẹ́ jẹ́ kí n wọlé kí n fẹ́ ṣọ kí n ṣe ká ṣe jáde. ó ṣe gan wá pẹ́ o pé láì tèmi náà tiẹ̀ máa take new form pé màá tiẹ̀ lè live big bí ọ̀rẹ́ mi it will be a pleasure inú mi á tiẹ̀ lè inú mi á dùn gan. Dìgbìnrú bàbá ẹ ra sà. ǹlẹ́ àdúrà rẹ ó gbà àmì sà yóò dáa fún ọ. ẹ̀yin ọmọ Yorùbá ibi ká dijú kàlà ẹ ti sọ̀rọ̀ àná di bá mi èyí sí ọ ó jìnnà sí mi. ẹ má bínú ẹ mọ̀ iṣẹ́ ló fà á àti pẹ̀lú pé tí mo bá lọ bẹ́ẹ̀ yẹn ó máa ń pẹ́ kó ló di pé mo padà wá sí ilé ẹ̀dá fún ẹ má bínú sá. ká máa rí sí náà là ń gbàdúrà kó o ní yóò dáa fún ọ àdúrà rẹ ó sì gbà. ṣé ọ̀rẹ́ rẹ ni. rárá bàbá. bàbá ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Báyọ̀ lórúkọ ẹ̀ tó a dẹ̀ ti ń bàbọ̀ ọjọ́ ti pẹ́ ọ̀rẹ́ bí ọmọ ìyá tímọ́tímọ́ ni ó kàn wá ó ní problem kan gidi gan ni irú tẹ́ ẹ ṣe fún mi tí gbogbo nǹkan fi tùbà tó fi tùṣẹ́ nípa ọ̀rọ̀ pé mo parí níléèwé kò síṣẹ́ nǹkan kan tẹ́ ẹ dẹ̀ ràn mí lọ́wọ́ so irú ẹ̀ gan-an torí rẹ̀ ló fi gbé wa wá síbí báyìí ọ̀rẹ́ ìwọ náà ṣàlàyé fún bàbá. bàbá ó ti ṣàlàyé fún mi pé nígbà tó ń wáṣẹ́ wípé ẹ̀yin lẹ ràn òun lọ́wọ́ tí ó fi padà ríṣẹ́ gbogbo àwọn ìṣòro tèmi náà ní nìyẹn mo ti wáṣẹ́ lọ lóríṣiríṣi tí wọ́n kàn já mi kulẹ̀ wọ́n á ní lọ mú wá ẹlòmíà ní kí n padà wá tí wọ́n ní fún mi níṣẹ́ òwò ló wá mú mi tí mo fi wò wípé kí n sáré wá bà ló fi wá mú mi wá bí bàbá. ọ̀kàrẹ̀ ǹgbọ́n jẹ́ ìṣòtò ọ̀rọ̀ kan fún Ògbèrú ǹjẹ́ ọmọ pé ńgbà tọ́wọ́ àyè tí n bá ní ọmọ jìnnà sí àyè ǹjẹ́ ọmọ pọ̀ ṣàṣìṣe ó yẹ kó forí balẹ̀ fún ọmọlẹ̀. forí balẹ̀ ẹ̀yin ìyá àwọn tí wọ́n dá sọ owó ọ̀nù ń gbọ̀ wọ́n o Dìgbìnrú orí ọ̀lẹ́ mi ọ̀yá ọ̀fọ̀kejì náà kó forí balẹ̀ fún ìyá. ó yẹ kó ti mọ̀ náà àmì Christian. ṣé mi ò ṣe Christian. omi gbẹrú ọ̀rọ̀ tí kejì rẹ sọ ọta sí létí ó lóun ṣe kiri yóò àbí kí ló wí. omi mọ́jẹ̀mí ọ̀tàn jẹ gbogbo àwọn èèyàn tẹ́ jẹjẹ lẹ́sìn kan irúnmọlẹ̀ yìí ní alátìlẹyìn wọn iye ohun lọ́wà tó o bá kọ́ tó bá forí balẹ̀ fún ọmọlẹ̀ yìí àfàìmọ̀ kó mọ̀jẹ̀ pé òun náà lọ́wà ó bí kéjì ẹ bí ìgbìyàn fẹ́ wẹ̀ ló wà òwò àwọn ìyá tí wọ́n daṣọ lórí ọbọ̀ sí àríjàre. bàbá kò yé ni tọ́ bá máa mú yàn wá bá inú ilé ìwé tó kọ́ ṣàlàyé fún. mo ti sọ fún náà mo kàn yàrá gidi ọkàn mo kàn dẹrù bàdí ẹ náà ni. yàrá gidi ọkàn àdúrà ló gbà ọ̀rọ̀ ẹ ti dayọ̀ wòmí bí ènìyàn bá ti dẹ́ṣẹ̀ wọ ààyè ẹni bá wà lẹ́yìn rẹ̀ gbígbélé lùmọ̀ rẹ̀ lẹ́yìn yẹn ẹkún kankan ò sí fún ọmọ ṣùgbọ́n àwọn májẹ̀mú àtàdéhùn tó bá fẹnu rẹ̀ jẹ́jẹ́ níwájú irúnmọlẹ̀ ọgbọ́dọ̀ múṣẹ́ o tọ́ọ̀ bá ẹ múṣẹ́ ibi ó gbé ọkọ̀ dé ọgbẹ́ ọ̀fẹsẹ̀ rẹ̀ rìn débẹ̀ o èèyàn àwọn ẹ̀yà mi ò ní jẹ́ kó rẹ́ padà sí burúkú. ẹ̀yin méjèèjì ẹ wò mí ẹ ti mọ ìwọ́n tí ẹ ti mọ ó yé wọ o wípé gbogbo ẹnikẹ́ni tó bá wá yọjú sí irúnmọlẹ̀ yìí ọjọ́ keje tó ti yọjú sí irúnmọlẹ̀ là tó ṣiṣẹ́ fún tó bá ti jẹ́ pé ẹni tí ń wáṣẹ́ bíi tiẹ̀ báyìí iṣẹ́ ìtìrò ni wọ́n ṣe fún un tó bá jẹ́ wípé ó bá fẹ́ lọ sí gbẹ́ tí ń ṣe àgbéyẹ̀wò nípa ọ̀rọ̀ oníṣẹ́dé tí wọ́n máa lọ. interview ni bàbá dá. ó kárí tí wọ́n bá pé igba ń bẹ̀ tóun bá ti létí rò mọ̀ ẹ̀ làbáyé sójú kó tó kù ní làárọ̀ tó bá ti yọjú sí wọn òun nìkan dondo báyìí ni wọ́n mú ẹ̀rù mi ọmọkùnrin
tí n bá ṣe tìrú ọ̀hún fún tó bá ti lé ìbéèrè bá ti ń bí ọ ọ̀rẹ́ wà lọ́jọ́ dáhùn o irúnmọlẹ̀ tí ọ̀pọ̀ dáhùn rẹ o ìwọ sábà máa lójúmọ̀lá tí wọ́n bá ní kinní kan ẹ̀fẹ́ tí wọ́n sọ fún ìfẹ́ wọn ìwọ sábà máa lójúmọ̀lá gbogbo rẹ̀ ó dàbí máa lójú ni wọ́n kàn rí pé ìwọ ló kọ ọ̀rẹ́ jáde inú tẹ́fẹ́ mú kò yọ bí ọ̀rọ̀ rẹ ti dáyọ kò sí wàhálà kankan mọ́ tó bá wá di pé tìró ń bá wá ṣiṣẹ́ fún ọ tó gbaṣẹ́ fún ọ tán àìfi tìró ọ̀hún sínú ilé náà o àá sọ tìró ọ̀hún nù ni kí n tí irúnmọlẹ̀ pèsè fún ni kó lè bá tọ́jọ́ lọ́wọ́ ẹni bó ti jẹ́ nù ṣùgbọ́n lọ́tẹ̀ yìí n ò gbowó náà rẹ gbẹ̀rú owó ayọ̀ sí ni n bá gbà àmọ́ owó náà rẹ owó tó jẹ́ mímọ́ ń gbà ẹgbẹ̀rún 5 ni wọ́n gbà fífi ra nǹkan èlò. ẹ ṣe gan ni bàbá. ṣe wá rí ti ọ̀rọ̀ olówó dé òun kékeré ni a tún máa san ilé rẹ̀ òun gan ó tún wá dúpẹ́ yóò wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀. ìgbà pa dúpẹ́ lọ́wọ́ ọ̀rúnmọlẹ̀ ni o kò sí wàhálà tó bá dọjọ́ méje lónìí kọ́ wá. ọjọ́ méje. ẹni wọ́n yọjú sí mi láàrin òní sọ́la. màá rí yín bàbá. torí pé gbogbo táwa fi pẹ̀lú. màá rí yín tí bá ti ń bọ̀ láti ibiṣẹ́ ní ọ̀la màá dọ́dọ̀ yín. ọ̀kà ló nípa ti bí yẹn á fi. grandma nọ́mbà àwọn náà mo tẹ̀ wá ń tra yìí tí ò wọlé látàárọ̀ yìí. tí ò wọlé ni kò wọlé. sọ́rẹ́ sóòrù ni. rárá o ìṣòro ọ̀sán gangan à ń lọ ṣòro lọ́sàn gangan alẹ́ nìkan náà la máa ń lọ ṣòro. ẹ mọ fúnra yín sinmi. akúkú fúnra wa ń sinmi ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo àwọn onígbàgbọ́ pátápátá àdúrà náà ní ọ̀pá kristẹni wa kò ṣe pé bóyá alẹ́ bọ̀kan tá à ń rú àdúrà náà là ń gbà. akúkú fúnra wa ń sinmi àwọn tó pè wọ́n ló jẹ́ wọ́n jáde ní láàárọ̀ ẹ̀ bàbá wọn. àwa náà mọ̀ pàdúrà ni àmọ́ díẹ̀díẹ̀ náà lè yóò rọra mọ̀ ṣe lára ohun tí mo wá rọ́kọ̀ rẹ fún gbogbo ọ̀pẹ́ yìí báyìí ní romi ilé sùn pé kò tiẹ̀ lè gbàdúrà fún mi olójẹ́ rí mi o. ọ̀pẹ́ yìí tí ń ròyìn tó bá ti dé tó bá ti gbàdúrà fún yín nìsín wọn ò gbọ́ torí pé ẹ̀rí wọn ló jẹ́ kọ́pẹ́ yìí máa ròyìn lẹ́fín lọ́pẹ́ yìí tó bá ti gbàdúrà fún yín nìsín gbogbo pátápátá ní òlò. ó dáa kó burú mo ti gbọ́ ara tí mo bá wá nísìn ni pé ọmọ yìí ìmọ̀ mú lọlé yọ̀rẹ̀ mọ̀ bá ń gbé gbáyọ̀ mọ̀ bá ń gbá wò torí kò sẹ́ni tí mo rí pé ránṣẹ́ àbí ara tá a ṣe bímọ tá a sì tún tọmọ ọmọ nù kọ́ bá ń gbí fọkọ rẹ bẹ́ẹ̀ ìmọ̀ mú lọlé o. grandma ẹ̀yin bó dàgbọ́rọ̀ yín ò yé mi dáadáa ẹ ní ẹ fẹ́ mọ mú fèètì lọ. ìmọ̀ mú lọlé. ẹ mọ tó ṣẹlẹ̀ tí dáàdì rẹ̀ bá ti dé kẹ́ ẹ ṣàlàyé fún wọn báwọn ṣe ti gbọ́ ẹ ṣàlàyé fún wọn pé tó o mo fẹ́ mọ̀ mo fèsì lọ́nà ò ní pẹ́ dé. ó burú ṣe ti gbọ́. kí ìmọ̀ mú lọlé. ẹ jẹ́ bá tán bá ti dé kẹ́ ẹ ṣàlàyé fún wọn mo ń bọ̀. mo ti gbọ́ ó ní jàre àwọn ìyá rẹ̀ ló sọ fèètì Bùkọ́lá lè mi sọ àwọn ọmọ tí fèètì ó wá ti dọ́dọ̀ mi ní ìṣe lọ́mọ tọ́jú mi ìmọ̀ pè ọ́ Bùkọ́lá bá ń bomi wá Bùkọ́lá bá ń tẹ̀lé wá ó sì rèlé wè bàbá rẹ̀ yọ bẹ́rẹ̀ àwọn alákọ̀wé ti rí lù. ìwọ nínú agboolé Ìgbàlẹ̀ tó gbogbo akérèjì ṣe nílé Ìgbàlẹ̀ kéèké. Hello. Hello. Hello, my dear. Ṣé ẹ tún gba bòmí ìlọ ni? No, ibẹ̀ náà ni mo ṣì wá. Ó ti pẹ́ nínú. Okay, àti mi pé ní pẹ́. gírámà tí wọ́n bí báyìí. Okay. Wọ́n dẹ̀ ní àwọn fẹ́ ní fún wàá very important. And the second thing ni pé wọ́n náà fẹ́ máa mú fèètì lọ. Ẹ ṣáà máa bọ̀ ẹ má pẹ́ jù ẹ má bọ̀. Yes, sir. Yes, sir. เ
bàbá àtọmọ abẹ́ àkóso yín náà lákòókò ṣe wà. Ayọ̀ àṣefèèkì ni ẹ́ máa ṣe àwọn tó yẹ kí wọ́n máa gba àwẹ̀ fún àwọn tó yẹ kó gba àwẹ̀ fún òtún darapọ̀ mọ́ àwọn tó yẹ kó sáwá sábẹ́ àkóso tiẹ̀ bọ̀lọ̀ tẹ́rí ẹ̀bẹ̀ sọ́dọ̀ wọn. Má ṣe ẹ̀gbọ́n bólú mi ti wí. Olè ó hà kọ́mọ́ gidi iṣẹ́ owó rẹ̀ ní ẹ̀yìn aláìlọ́pẹ́ ìṣe tí ẹ ò fi kú. Pastor. Yes, sir. Gbàdúrà. Dikin. Lóòótọ́, Ọlọ́run ò sọ fún mi pé bóyá kán gbàwẹ̀ báyìí tàbí kán ṣe báyìí. Ṣùgbọ́n nǹkan kan ni mo wòye pé Bùrọ̀dá Báyọ̀ ní láti ṣe. Bí wọ́n bá lè ṣe bí ọmọ onínàkúnà tó padà wálé sọ́dọ̀ bàbá rẹ̀, wá ó ṣeé ṣe kí Ọlọ́run dáríjì wọn. Ṣùgbọ́n ìwọ̀nba ní ìlàjà tí èmi àti ẹ̀yin lè ṣe, àwọn gangan ni ọ̀rọ̀ yìí ní í ṣe jù pẹ̀lú rẹ̀. Bùrọ̀dá Báyọ̀, Ọlọ́run sì nífẹ̀ẹ́ yín ni o, ó ṣe fi èyí hàn ọ́. Ẹ bá Ọlọ́run lájà. Báyọ̀. Nígbà tí Ọlọ́run béèrè fún àjọ tó ní ìrònú pìwàdà, òun ló bọ́ sínú àjọ afẹ́fẹ́ yẹ́yẹ́. God calling for a solemn assembly. You are now into a riotous assembly by you from our God. Kí Ọlọ́run kó gba ìṣàkóso. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣerunfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ìrọ̀nú ọ̀pọ̀ àánú rẹ̀. Nú ìrékọjá mi nù kúrò, wẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣedédé mi, kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Nítorí tí mo jẹ́wọ́ ìrékọjá mi, nígbà gbogbo lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ níwájú mi. Ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ̀, kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀. Kíyèsí, nínú àìṣedédé ni a gbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyèsí, ìwọ fẹ́ òtítọ́ ní inú, àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ ò mú mi mọ ọgbọ́n. Ẹni tá a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lẹ́yìn Ọlọ́run láti dá ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá kúrò fún gbogbo àṣedédé wa gbogbo wa lórúkọ Jésù Kristi ti náà lẹ́tọ̀ọ́ náà ẹ̀ ṣàánú fún mi tí àánú yìí. Olúwa ṣàánú fún mi. Olúwa, àánú ni mo béèrè fún. Ní gbogbo ọ̀nà mi ò yẹ, mo ti ṣẹ̀ sí ọ.
ní gbogbo ọ̀nà mi ò yẹ Olúwa. ó ní torí àwọn ọmọ òun lòun ṣe rúbọ ẹ̀ṣẹ̀ iṣẹ́ ẹ̀yìn Ọlọ́run ẹ̀ sì tẹ́wọ́ gba ẹbọ rẹ̀ ó ló ṣe é ṣe káwọn ọmọ òun ti dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi ó ti tọwọ́ bọ̀ tí kò yẹ kó tọwọ́ bọ̀ Olúwa yìí náà sì rí pé mi ò mọ̀ nípa rẹ̀ láì mọ̀ yìí ni mo wá ń tọrọ fún gbígbé ńlá bẹ́ẹ̀ ṣe gbé àwọn ará ìgbà ni Ọlọ́run ẹ̀ gba ìmí náà ẹ̀ gba ọmọ mi gbogbo agbára tẹ dídẹ lè fi mú kí Báyọ̀ bọ́ Olúwa ẹ jẹ́ kó bọ́. mo ti ṣẹ̀ sí ọ Olúwa jọ̀wọ́ ṣàánú fún mi jọ̀wọ́ àánú ni mo béèrè fún. àánú ṣògo lórí ìdájọ́. ó ní olùwàjọ́ máa ṣàìpé mi bó ti pé Adam nínú ọgbà pé níbo ló wà ẹlẹ́ṣẹ̀ kí n lè bọ́ nínú ẹ̀bi náà. Olúwa kí Báyọ̀ ò lè bọ́ kọ́mọ mi lè bọ́ kí ìdílé mi lè bọ́ ká má rí ẹ̀ṣẹ̀ kankan kà sí wa lọ́rùn nínú ìdílé mi Ọlọ́run ṣàánú. Olúwa jẹ́ ìránú gbà olóṣàánú fáwọn tó ṣàánú fún Olúwa jẹ́ ìránú gbà Olúwa fọ̀ mí màá sì mọ̀ ṣàánú fún mi Olúwa. Lórí òtítọ́ Jésù fàgbà àwẹ̀ nù mọ́ àlọ́wẹ̀ nínẹ́jẹ́ ọ̀dàgùtàn ìwọ àgbẹ̀kẹ̀lé oore ọ̀fẹ́ rẹ̀ jọlọ́wẹ̀ nínẹ́jẹ́ ọ̀dàgùtàn Olúwa àwẹ̀ ọ̀wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ wàwẹ̀ wá nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn Olúwa wẹ̀ èmi àti ìdílé mi mọ́. Olùgbàlà gbọ́ mi. àbí ibo ló rò pọ̀ wà tó rò pé tó wá sẹ́nu fìrìfìrì tó ń gbà mí lójú tolótoló. ẹ gbọ́ kí ni burúkú yìí mọ́ kí ni fi á pè náà. kò burú ẹnu ẹ̀ lájọ wà. ẹ̀yìn ẹnu ọ̀rọ̀ bàbá wọn náà lè jẹ́ àfimú wọn. Bàbá sọ pé òun bọ̀ kankan èrè ó sì lọ pẹ̀lú rẹ̀ láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìtàn wa. Ẹ̀wà tó bá wọ́n ṣe lè fún ẹ. Àwa ti dé kankan ìyàwó bá ti bẹ̀ pẹ̀lú wa láti san olúkúlùkù gẹ́gẹ́ bí ìtàn wa. Bàbá mi tó wà yìí. ẹ wá gbọ́ o ẹja filẹ̀ báyìí ẹja sì ni ká mọ̀ wò. káwọn àwọn tí ó bá gbà ní ìlú. ọlọ́gbà mi. bàbá ìṣàánú mi. àánú ṣògo ìṣẹ̀dájọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. ẹ gbọ́ ta ló tiẹ̀ lè gba ìgbèkùn rẹ̀ lọ́wọ́ àwọn alágbára kò sí àbí ta ló tiẹ̀ lè gbòòdì rẹ̀ lọ́wọ́ àwọn àtàdé. sẹ́yìn ọmọ pé kò sí ẹnìkan ní ọ̀run àti ní ayé tó tó sí èdìdí tá a fi dèrè ní. ọ̀kàlẹ̀ bàlágbó ọ̀rẹ́ ni ẹ̀. gbọ́ mi. olùfẹ́ wo bí tó bá rí àjò ayé ara rẹ dé ní ìrìn àjò tá a bá jọ rìn inú ìfọ̀kànbalẹ̀ ní ìrìn àjò tá a jọ rìn inú ìrọ̀rùn ṣùgbọ́n wo bí tí àparí inú bá tó dé ara rẹ jẹ́ dé gbọ́ o àkókò àánú ti lọ kò sáànú fún ọmọ o ti dalẹ̀ májẹ̀mú
mẹ́jọ mẹ́jọ ẹ̀rọ tí ẹ ní ẹ̀gún orí yìí. má sọyún mọ́. ẹ̀rọ tí ọkọ̀ tí wọ́n fi gun yín lẹ́gbẹ̀ẹ́. ohun tó ń dákọ̀ ń mójú ọgbẹ́ ẹ̀ kan mi má sọyún mọ́. bàbá ìṣàánú mi ẹ̀rọ tí ìṣó ọwọ́ orí àti ẹsẹ̀ yìí. bàbá ẹjọ́ ẹ̀rọ ti kú orí igi. bàbá ẹjọ́. tí kèé bá ṣe ti adé ẹ̀gún tó wí. tí kèé bá ṣe tán kàn tá a fi gún lẹ́gbẹ̀ẹ́ tí mo rò. tí kèé bá ṣe ti kú mi lórí igi àgbélébùú. ìbájú ó ṣègbè ṣùgbọ́n ti kú mi tó rò. tàbí ẹ̀gún yìí tó rò. ọkọ̀ tá a fi gún mi lẹ́gbẹ̀ẹ́ tó rò. ẹyẹ yẹn ṣe ìdájọ́ mi láàrin èmi àti ọgbà àjàrà mi. ọgbà àjàrà tí mo mójútó mo tọgbà yíká mo dàlẹ̀ dùn sí mo tún fagílẹ̀ sí kàkà kó wá sèso rere èbè èso kíkan ló so. àánú ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ fún ẹlẹ́ṣẹ̀ tó ronú kúròdà. olùfẹ́ má ṣe o. olùfẹ́ ibi tó bá ní àjò ayé ara rẹ dé wọn ò yàn fún ọ báyìí bẹ́ẹ̀ ni wọn ò sì yàn fún yàjẹ. olùfẹ́. Olúwo ṣé Olúwo ṣé Olúwo ṣé mo dúpẹ́ nítorí pé o fàánú gbà mí. Congratulations. Mo kì í kú oríire bó tiẹ̀ ní pé nípa ti tèmi ká ní ti ènìyàn ni even though èmi bí mo ṣe dúró yìí èmi lọ́wọ́ ní ọkàn láti ní pé kẹ́ wà ní post tẹ̀gbẹ́ wa ṣùgbọ́n ó kàn wọ Ọlọ́run ló lànà fún mi ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ti wá láti fẹ́ dé ipò tí ẹ wà ṣùgbọ́n àwọn kò ṣeé ṣe fún wọn ṣe tí mo sọ yìí ó ṣeé ṣe fún wọn dáàzọ tẹ kéèké pé congratulation ọ̀pọ̀lọpọ̀ ló ti sanwó most of people ti sanwó even the meet bẹ́ẹ̀ ṣé wò mí èmi gan ní candidate but it's only God ló ń la ọ̀nà yẹn fún yín torí ti bá ní ipa ti tèmi o bí mo tiẹ̀ ṣe rí appearance jọ tẹ wá ṣe interview yẹn kò ní tiẹ̀ ní sọ pé kàn ti appoint pé ẹ̀yin máa wà nínú àwọn nínú ẹ̀ tó máa dúró fún post yìí but it's only God ó nìkan ló la ọ̀nà yẹn fún yín congratulations. Ṣe máa ń jùlẹ̀ ẹ ò mọ bí wọ́n ṣe máa ń rí yàn for the past 2 years ní ti ẹ̀kẹ́ ìwà lórí àga ṣùgbọ́n tó ń pè é mọ bó ṣe ẹ̀kẹ́ ṣe ló wà ní ìkórìtà tẹ̀wá yẹn nígbà tí mo lọ sí ìlànà bá sẹ́kítírì àwọn tó ń fa ìlú fún yín gbogbo àwọn ẹ̀sẹ̀ tó ti ẹ̀kẹ́ ṣe so that they might decide immediately
ẹ máa dìbò ẹ ṣe lọ́la ọmọ kò bá yàn àánú ọlọ́run ní ìdíbà ọlọ́run ló bá yín ṣe o kì í ṣe tèyí. congratulations ẹ lọ sí ọ̀dọ̀ secretary báyìí wọ́n ti open file ní ẹ lọ sign the necessary to say ẹ sign so that ẹ lè bẹ̀rẹ̀ ṣe ní ẹ ṣe gbọ́dọ̀ mo ní kọ́ mi ní disappointed I promise ẹ disappointed ẹ ṣe sá. in fact ó máa lágbára irú kí ni ọkùnrin ibi sórí bẹ̀rù náà tó jẹ́ pé gbogbo mo ṣe sapá káwọn tí wọ́n kọ̀ láti ní kí wọ́n sanwó ó ń kọ̀ àkàdá lọ́kùnrin rẹ̀ kẹ̀kẹ́ ló tún bá wà á jámọ́ lọ́wọ́ ẹni tá a ti fẹ́ pè kí ká sọ pé abọ́mẹ́ǹtì ti ọ̀tọ̀ bọ́ sí mọ́ kò tó lọ. Báyọ̀ ká ọjà mọ̀ ká kí n balẹ̀ tètè lọ́jáde mo lè tún lọ. kò yẹ kọ́ tán síbí báyìí ó yẹ ká lọ sọ fún wáìtọ̀ sọmọ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ kò ṣẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ni ó sì yẹ ká lọ sọ àbọ̀ ráyé sórí ẹni àwọn àlọ́ ọ̀nà làákò. Dádì ẹ ra sà ẹ mú wulẹ̀ tí ì wá bẹ́ẹ̀ ṣe sọ lẹ́nu ọ̀nà lèmi náà ń gbọ́ ọ̀dọ̀ yín náà ni mò ń bọ̀. ọmọ bàbá rẹ gan ni ọ ẹ mọ̀ ṣe wọlé bàbáyọ̀ ẹ sà ọkú rẹ ẹ sà ìròyìn ayọ̀ láti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní ọ̀ya ìròyìn fún olùdó àgùntàn. It is well, sir. Amen. Mo láyọ̀ láti sọ fún yín pé iṣẹ́ tí mo tún wá kiri láti bí ọdún mẹ́fà Olúwa ti ṣe. Praise the Lord! Hallelujah. Daddy, congratulations. Ẹ kú oríire sir. Congratulations my brother. Yes. Now, nígbà tí Olúwa wí pé kí ẹ dúró, ohunkóhun ẹnikẹ́ni ò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a fi fún un láti òkè wá. You can sit now. Pé Olúwa ṣe. Tó bá ṣe pé nígbà yẹn babaláwo yẹn bá fún yín ní nǹkan kan ni ẹ rò pé ènìyàn ló ṣe ẹ rò pé babaláwo ló ṣe ẹ rò pé agbára òkùnkùn kan ló ṣe ẹ ní mọ̀ wípé Ọlọ́run kan lẹ̀ ti ṣètò tiẹ̀ tẹ́lẹ̀ ẹnikẹ́ni ò sì rí nǹkan kan gbà bí kò ṣe pé a fi fún láti òkè wá. ẹ láti ẹ kú oríire. àdúpẹ́ o àdúpẹ́ ọ̀rẹ́ mo láyọ̀ láti sọ fún ẹ wípé wọ́n ti pè mí fúnṣẹ́ ní Golden Holdings and news yẹn gan náà ni mo wá break fún àwọn bàbá ó ní mo sọ pé tí n bá ti kúrò níbí màá wá sọ́dọ̀ tiẹ̀ náà láti wá sọ fún ẹ. ọ̀rẹ́ wíwá sọ́dọ̀ mi yẹn mi rò bó really máa necessary reason ni pé èmi náà ní pé kí n wá sọ fún ẹ pé mo máa travel. o lọ bí iṣẹ́ ni. níbi iṣẹ́ mi wọ́n ti terminate appointment mi. mo dé dúró kẹ gbèrò. sorry ọmọ sí o gbèrò wọ́n dá ọ dúró pẹ̀lú gbogbo kíní agbára tẹ́lẹ̀ fi wà mẹ́ ṣáà ti rí nǹkan ní ara náà sọ rí o. bíbélì ní ó ní ọ̀nà kan dàbí ẹni pé ó tọ́ lójú ọmọ ènìyàn ó ní ṣùgbọ́n òpin rẹ̀ ọ̀nà ìparun. Jésù wípé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ọ̀dọ̀ bàbá tó sì ń wí yìí òun ni Ọlọ́run ayérayé Ọlọ́run ìgbéga Ọlọ́run ìbùkún Ọlọ́run ìpèsè Ọlọ́run ohun gbogbo ẹnikẹ́ni ò wá lè dé ọ̀dọ̀ rẹ̀ bí kò ṣe nípasẹ̀ Jésù yìí àwọn ọ̀nà tẹ́ ẹ̀ ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀nà tó dàbí ẹni pé ó dára lójú yín ṣùgbọ́n òpin rẹ̀ òun lè tẹ́yìn náà rí ṣùgbọ́n ní ìsìn ó sàn kẹ́ ẹ padà sọ́dọ̀ ẹlẹ́dàá yín torí pé
ìgbéga kan ò ti ìwọ̀ oòrùn tàbí ìlà oòrùn wá bí kò ṣe láti ọ̀dọ̀ bàbá ayérayé ẹlẹ́dàá ohun gbogbo. ṣùgbọ́n ṣá o gbogbo ọ̀nà tẹ́ ti ń tọ̀ ọ̀nà àyédáyédà àwọn ọ̀nà èké àwọn ọ̀nà irọ́ ọ̀nà babaláwo ọ̀nà àti òrìṣà wọn ni gbogbo kò sí ọ̀kankan nínú wọn tó pera wọn ní ọ̀nà rí ṣùgbọ́n Jésù Kristi nìkan ṣoṣo ń ló wípé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè nítorí náà arákùnrin ẹ pa àwọn ọ̀nà àyídáyídá wọn ní tì ẹ wá sójú ọ̀nà òtítọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè ronú pìwàdà my brother you see now ibi tí ẹ̀yin náà ò bá parí gbogbo ìrìn àjò yẹn sí nìyẹn ògo tẹ́yin fẹ́ gbé tọ̀ Sátánì lọ nìyẹn ìparí rẹ̀ sì rèé ṣe rí tọ́lọ́run wá ṣe fún yín báyìí dádì ẹ̀yin ni mo bá yọ. ọ̀dùgbọ́n wọn sọ fún wọn ní ìsìn pé àyè sì ń bẹ olórí yẹn ní àyè sì ń bẹ nílé ọ̀dà àgùntàn ẹ̀wà ògo rẹ̀ pé ọ̀pẹ máa bọ̀ wọlé 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 nísinsìnyí ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. Ọlọ́run wà pẹ̀lú rẹ ẹ pàìtọ̀ ẹ bá a fà mọ́ra kẹ́ ẹ bá a bọ̀nà hàn. a kú oríire congratulations sir. nítorí ìran náà jẹ́ ti ìgbà kan tí a yàn. ó ní torí pé ìran náà jẹ́ ti ìgbà kan tí a yàn. yóò máa yára sí ìkẹyìn. yóò máa yára sí ìkẹyìn. yóò sì ṣèké. yóò sì ṣèké. yóò tilẹ̀ pẹ́. bí ó tilẹ̀ pẹ́. dúró dé. nítorí dídé yóò dé. nítorí dídé yóò dé. yóò pẹ́. kí ni ìwọ náà wọ Ọlọ́run fún láti ọjọ́ pípẹ́ wá? kí ni ìwọ náà wọ Ọlọ́run fún láti ọjọ́ pípẹ́ wá? kí ló ń béèrè lọ́wọ́ Ọlọ́run tó ṣe bí wíwá kò ní dé mọ́? sọmọ ni wọ́n wá ṣé iṣẹ́ ni wọ́n wá kóhun tó bá máa wá lónìí wọ́n fi ojú ọ̀nà Ọlọ́run yẹn sílẹ̀ o wọ́n kàn lè rẹ̀ wọ́n ti wá tètè rà sí ẹ̀yìn ní ẹ̀yìn ọ̀dọ́ àbúrò owó orí àwọn ọjọ́ kan oṣù ọ̀wọ́ onígbàgbọ́ pé ẹ̀fà ìfẹ́ra sí mákàtí ìdájọ́ iṣẹ́ àpẹẹrẹ ìgbẹ́ tó wá fojú sọ́nà ó sì ní máa lágbára kan tó túnbọ̀ tí a pè sí alágbẹ̀dẹ àyànmọ́. Discover ní tèmi o. Ohun tí mo discover lè.